tẹ́lẹ̀ pé àdúfà kankan ṣebí iṣẹ́ kò yẹ kí níṣẹ́ kí tó débì mi iṣẹ́ tí mò ń ṣe nìyẹn ìyẹn ò lè ṣe ìwọ̀ àbẹ̀wọ̀ ni ọ̀pọ̀ ẹ̀fẹ́ ọba tó máa tọ́jú yín ni ọba tó máa mú ìdàgbàsókè wá you understand ẹ̀jẹ̀ sọ fún yín kò yẹ kí ẹ fi ọba tí ò bá níṣẹ́ gan jọba nítorí somebody who has not been anywhere cannot take you somewhere kò lè gbé yín anywhere but àlùfáà ni wọ́n ń sọ ipe mo jẹ́ àlùfáà dẹ̀ ní ojú àlùfáà mi ò tì í but businessman ni ní wọn sọ yẹn ni. I'm chairman of at least 5 big companies. Mo ní ọ́fíìsì lẹ́kọ̀ọ́ tí ò ṣe church tó yẹ pé mo ní àwọn òṣìṣẹ́ tí mo ń sanwó fún. Bọ̀ wọ́n sọ yẹn àwọn oníbàjẹ́ ló but ìbàjẹ́ ènìyàn kò bá sí ọdún ọdún. Ọlọ́run ní mi àṣàlùfà tó ti sọ pé kí n wá jọba tó bá fẹ́ kí n kọ̀tínú nínú iṣẹ́ àlùfà ṣáájú mi kúrò bẹ́ẹ̀ ni Ọlọ́run dẹ̀ mọ nǹkan tí ọba ń jẹ wípé every ìlú ló ní Christian ló ní Muslim ló ní oníṣẹ̀ṣe so èmi tí mo dẹ̀ accept láti wá ṣe yẹn ó mì pé mo ti accept pé those 3 religions will operate without any without any favoritism. Ìgbàgbọ́ gbogbo wa ọkàn wa ló wà. Ọkàn wa ni ìgbàgbọ́. It's not pé o lọ sí church. Mo ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀jọ́ mi tó yẹ kí wọ́n bú mi tí wọ́n like mi. Kámbọ̀ torí ẹni tí ò ń sọmọ ọ̀jọ́ mi. So mo ti rí pé ìgbàgbọ́ anybody ọkàn wọn ni. Mi ò dẹ̀ tí ìgbàgbọ́ mi sí ojú anybody. Mo ń lọ church o. But mi ò tí ìgbàgbọ́ mi sí iwájú ojú anybody. Kẹ́nìbọ̀dì má ti ìgbàgbọ́ tiẹ̀ náà sí ojú mi. Kẹ́nìbọ̀dì ṣe ìgbàgbọ́ tiwọn. Ló bá ṣe rí ló bá ṣe wọ́n. Kẹ́nìbọ̀dì ṣe tiwọn. You understand? Láwọn tí máa ń sọ ní church ṣàdúrà ń ṣàní. Bẹ́ẹ̀ ni ṣe tèmi kò sí wàhálà. Ṣé nǹkan tí mo sọ yẹ yín? Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn pín wa o. Ẹ má jẹ́ kí anybody fi ẹ̀sìn pín wa o. So má yẹ kí anybody sọ pé mi ò fẹ́ràn Mùsùlùmí o. Màmá ẹni tí bàbá mi jáde lára ẹ̀ ìmàlẹ́ Muslim ni. Kò sí nǹkan tó kàn mí o. Òótọ́ ni mo sọ fún yín lórí. Everybody is the same to me. Everybody who is from this town is the same to me. Ṣé ìgbà tí mo sọ yé yín? Ṣé ìgbà tí mo sọ yé yín? Màá tún bí ilé ẹ̀kọ́ sí. Ṣé ìgbà tí mo sọ yé yín? 25-year plan. And the reason tí mo fi sọ pé 25-year plan ni pé a generation is 25 years. So ibẹ̀ ni mo ti gẹ̀ sí pé àádọ́gbọ̀n ọdún ni a fẹ́ plan sílẹ̀ wípé báwo la ṣe fẹ́ rí ìlú yìí ní àádọ́gbọ̀n ọdún sí ìsìn. Kí dẹ̀ ni àwọn nǹkan tí a ní ìdí láti máa ṣe láti máa fi sí ipò tó máa jẹ́ kí ìlú yìí kó má dàbí ló ṣe rí ní ìsìn ní àádọ́gbọ̀n ọdún tó ń bọ̀. So nǹkan tí mo fi also decide pé wọ́n fẹ́ wá sí bí ìlú yẹn nígbè ká lè mọ́ra wa kí n tún ní àǹfààní láti lè sọ fún yín pé nǹkan báyìí ní plan wa fún àádọ́gbọ̀n ọdún. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ nǹkan kan tí wọ́n mọ̀ wá fún òun ni wípé we are warriors. Akọgun òun ni wá. Ìwé lẹ́pìn òun tún ni wípé nǹkan kejì tí wọ́n mọ̀ wá fún òun ni wípé entrepreneurs ni wá, oníṣòwò ni wá. Nǹkan méjèèjì yẹn a lè mú kúrò lára àwọn ará Ògbómọ̀ṣọ́, àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Wípé akọgun òun ni wá, alọ́kàn, alẹ́mìí, akẹ́bọ̀jẹ̀,
Yàtọ̀ sí yẹn, oníṣòwò ni wá. And oníṣòwò by excellence òun ni wá. Olóyè kí ọ̀pọ̀lọpọ̀ wa ká fọ́nká gbogbo orílẹ̀-èdè. Nǹkan tó bá sọ ní pé tí a bá dé orílẹ̀-èdè kan tí o bá rí àwọn ará Ògbómọ̀ṣọ́ má dúró bẹ́ẹ̀. Tó jẹ́ pé ìlú yẹn ọ̀gá nìyẹn. But nǹkan tó wọ́n rí lè sọ ní pé kò síbi tí o máa lọ tó ò ní pàdé ọmọ Ògbómọ̀ṣọ́. And so, like she know into these 25 years ahead of us, nǹkan méjì ó máa ṣe pàtàkì fún wa. The first one, la ṣe máa ṣe ìrànlọ́wọ́ fún ìlú yìí láti dàgbàsókè in the next 25 years. The second part, la ṣe máa ní ìdàgbàsókè ìlú yìí, òun ni government. So government meaning Oyo state government àti federal government. But the main thing fún ìdàgbàsókè ìlú yìí, àwa ọmọ Ògbómọ̀ṣọ́ yìí tá wà ní diaspora. Pẹ̀lú àwọn tá wà nínú bí o, but àwọn tá ní ìdìjú làwọn tó wà ní diaspora. So ìwọ tó wà ní Ìbàdàn diaspora ni ẹ o. Ìwọ tó wà ní Ìṣẹ̀yìn, tó wà lọ́yọ̀ọ́ bí, tó wà ní Èjìgbò nígbò, diaspora ni gbogbo yín. So nítorí ìyẹn gan ni mo tún fẹ́ wá nítorí mo mọ̀ pé àwọn diaspora ni wá ní 25 years. And àwọn tó dẹ̀ máa help wa láti débẹ̀ ọ̀hún làwọn ará àwọn ọmọ ìlú wa. Àwọn ọmọ ọ̀dọ́ ló máa help wa nítorí àwa la ní ìlú wa. Gọ́ọ̀mẹ̀ntì kan ló ní o, àwa la ní ìlú wa. Àwa là ń pera wa ní ọmọ Ògbómọ̀ṣọ́. Àwa là ń pera wa ní Ògbómọ̀ṣọ́ parapọ̀. So àwa la nídìí help wa láti tún ìlú wa ṣe. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ one or two things fún yín. Ìgbà tí mo dé ìlú yìí, mo find out pé omi ò yọ ní ìlú yìí. So mo lọ sí water works. Nítorí èèyàn kan ló sọ fún mi pé dáàmù wà l'Ògbómọ̀ṣọ́. Èmi ò tẹ́ mọ̀ pé dáàmù wà ní ọmọ máa ní dáàmù èjì. A lè rí pé omi ò yọ, a lè ní dáàmù. Mo dẹ̀ bá alága water corporation mo dẹ̀ bá sọ̀rọ̀. Báwo la ṣe máa ní omi l'Ògbómọ̀ṣọ́? Ó ní omi ìtìjọ l'Ògbómọ̀ṣọ́ for over 25 years. Àmúparọ́. Mo wá ní báwo la ṣe máa ṣe? Ó ní owó náà ni. Mo ní sọ iye tó máa jẹ́. Ó lè sọ iye tó máa jẹ́ fún mi. Mo dẹ̀ lọ sí OCC meeting. Ògbómọ̀ṣọ́ consultative, mo dẹ̀ sọ fún wọn, èmi náà gbówó lẹ̀, àwọn náà gbówó lẹ̀, wọ́n gbé ìlọ́tọ̀ pọ̀ nílẹ̀. Mo fẹ́ sọ fún yín pé omi máa yọ ní Ògbómọ̀ṣọ́ in the next 1 month. Àtẹ̀wẹ́tẹ̀ kọ̀ bá pa fún yẹn, àná omi máa yọ in the next 1 month. Ṣé ẹ rí ọ̀rọ̀ omi yẹn? Àwọn tí wọ́n gbé gbogbo ẹ̀ wọn ò tó 50. Ọ̀pọ̀lọpọ̀ wa níbi tí a wà à ń ṣòwò ní wà ní government or different places. We have to use what we have to get what we need. Nǹkan tá a ní nílùú yìí ti pọ̀ jù. So iṣẹ́ táwọn ń ṣe láti gbà tá a ti débẹ̀. Òun ní pé gbogbo nǹkan tá a nídìí à ń kọ́ sílẹ̀. A ti fọ́ọ̀mù àwọn kọ́mítì. Àìdí fi àwọn èèyàn sílẹ̀ o, but a ti identify about 15 mẹ́ẹ̀ẹ́dógún committees tá a bá need láti fi àwọn èèyàn sí. So each of them wọ́n máa help different aspects of ìdàgbàsókè ìlú. The first one, try and inaugurate, for example, Meleyo, try and inaugurate the weekend is what I call the Cultural and Tourism Committee. Kí ni cultural and tourism yìí? Ìgbà tí mo sọ pé gbogbo ibùkún tá à ń ṣe o, ìjọba ká máa ṣe ibùkún láti ṣe tẹ́lẹ̀ o.
wọ́n ní àwọn egungun láti jáde ní particular time. Wọ́n ní láti fi jáde èdè particular time. Wọ́n ní àwọn egungun máa ń nọra wọn, mo ní kò sí egungun tó gbọ́dọ̀ lọ anybody. Lò kí là ń nọra wa fún tí à ń ṣèṣe nítorí ìwọ jáde mo fẹ́ gbé ó lè nu àwọn èèyàn, àwọn tó ń tẹ̀lé nu àwọn èèyàn, wọ́n ń ṣèṣe àfẹ́yẹ̀ wọ́n ń lu yòó. Àṣeyẹ mọ́, àìnọ́ra wa mọ́. Ìfẹ́ la fẹ́ láàrin ara wa pé kí a máa ṣe ara wa ládàá ká máa lura wa. Kí là ń lura wa fún? Egungun is supposed to be a celebration time. Tọ́ba wa ń lura wa, ṣé celebration là ń lura wa ni à ń ṣára wa? Àwọn èèyàn ṣèṣe. So a fẹ́ túnṣe láwọn egungun ṣì máa jáde. Nítorí àwọn èèyàn kan sọ pé àti káṣùlé gbogbo. Mo ti meet pẹ̀lú some of them. Mo dẹ̀ ti bi wọ́n pé ṣe fẹ́ lówó àbẹ́ ẹ̀fẹ́ lówó. Gbogbo ọ̀dọ̀ báwọn fẹ́ lówó. Ẹni tó bá fẹ́ lówó kò ṣe nínú ara ilẹ̀ máa lówó. Aláti jókòó ka plan ní èmi lè ṣe máa di olówó. Because nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí, nǹkan tí àwọn èèyàn máa wá láti everywhere láti wá máa wò ní ibi tẹ́ ti máa di olówó nìyẹn. So nǹkan tí a fi fẹ́ ṣe committee ni pé gbogbo àwọn egungun ní December a week before Christmas ni gbogbo wọn máa jáde. So a fẹ́ kí àwọn olú àwọn tó bá yìí diaspora ò ṣe ìlú ìbò mo sọ ìwọ́n tó wà nísìnyí tó wà pàtó diaspora ní ẹ̀rùn. A fẹ́ kí wọ́n máa wá ní that week. So láti and then I lè showcase gbogbo the different things to jẹ́ culture wa within that 1 week. And then we will start to build on it. Bó ṣe ní kíní yìí kò ń ṣe fún àwa nìkan. A fẹ́ káwọn ọmọ Ìṣẹ̀yìn, àwọn ọmọ Ṣákí, àwọn ọmọ Ìbàdàn, gbogbo wọn tí wọ́n jẹ́ ìṣọ́mọ Ògbómọ̀ṣọ́ kọ́ máa wá kọ́ wá máa wò gbogbo nǹkan tá à ń ṣe l'Ógbómọ̀ṣọ́. So àwọn tó ń taṣọ táì fún wọn nìyẹn lọ́tọ́ tó ń taṣọ. Ìgbà tí mo ṣe coronation wọ́n fún àwọn èèyàn ní àkàrà ẹgbẹ́. Àwọn kan sọ pé àwọn ò tiẹ̀ gbọ́ ọ̀pọ̀ ẹ̀mí. Ìgbọ́dọ̀ pé àwọn àfi ṣeré l'Ógbómọ̀ṣọ́. So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ni a fẹ́ kí wọ́n mọ̀ culture wa. So àwọn tó ń taṣọ òfin wọ́n lè taṣọ. Different things táwọn èèyàn ń ṣe gradually tàbá bẹ̀rẹ̀ sí ṣe every year ó máa tóbi sí i. Everybody máa mọ̀ nípa ẹ̀. So ìyẹn là ń plan ní December yìí. You will know the date very soon. Nítorí committee tó bá sọ when they feel is the best. But I've told them it's going to be 1 week and it should not be too far from Christmas. I need community infrastructure. So jẹ́ pé àwọn ọ̀nà nǹkan tó kọ̀ fẹ́ máa ṣe wípé báwo la ṣe máa ní ọ̀nà tó dáa, báwo la ṣe máa gbé iná bọ̀ nínú, báwo ló bí ṣe máa wà everywhere. So òwúrọ̀ àwọn yẹn a máa mọ nǹkan ká máa di government láti ṣe fún wa. Wípé nǹkan báyìí onígbẹ́tọ́ mo ló bá lè ṣe àdé fún government. That's why tó jẹ́ pé ẹni tó bá máa ṣòṣèlú ní ìlú yìí ní agbára Olúwa kò ń ṣe pé wà kọ́ ìjókòó sí Ìbàdàn àti wà ìjókòó sí Àbújá àní mọ nǹkan tó ń ṣe. Ẹni tó bá ṣe yẹn one time pẹ̀lú ló máa ṣe. Ìbò ìbẹ̀ padà the next time. Nítorí ṣé ẹmọ wà tàbí ṣe pẹ̀lú ìlú wípé a máa mọ needs ta ní àwọn ọmọ nǹkan ta need. So nǹkan ta máa ṣe òun ní pé year 1 nǹkan báyìí ní afẹ́, year 2 nítorí àdìmánì get people there come. But gradually we want this town to be a model town. Ó yẹ kó ọ̀gá tó sọ. And this town kò yẹ pé mo kàn fi jẹ́ kí ní ìjọ this town Ògbómọ̀ṣọ́ will become a model town.
wọ́n máa sọ pé ṣé ìdílé dàbí Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ máa sọ nìyẹn òun ṣe lọ́yọ̀ state èlò ní Nàìjíríà a ní ṣe ìdílé dàbí Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ máa sọ nìyẹn. I need education committee, different committees. I will give it to the leaders. Ẹni tó bá mọ ìkó òun fẹ́ sáà àti ìfẹ́ tó ti gbé pé nítorí ó gbọ́dọ̀ ìjókòó níbẹ̀ nítorí ó fẹ́ lè kówó kó ń ṣe ibi tí àti máa lè kówó. Ibi tí a fẹ́ àwọn tí ìfẹ́ yìí wà nínú wọn tí wọ́n rẹ́dì láti fi táìmù wọn fún ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. So ìdàgbàsókè education ó important sí wa. Àbí níbi gbogbo àwọn ọmọ ìlú yìí ní agbára Olúwa wọ́n máa ka minimum everybody ló bá fẹ́ lọ primary school á lọ lọ́fẹ̀ẹ́. Òun ló máa ṣẹlẹ̀. Àti ìwọ tó bá ti sọ pé òfẹ́ tó ọmọ ẹ lọ léwu o. Ìwọ tí ọmọ ẹ máa di ẹrú rárẹ̀ o. Ọjọ́ nìyẹn. Ìwọ tó bá fẹ́ kí ọmọ ẹ di ẹrú. Ẹ wo àwọn ọ̀gá náà, justice, doctor. Ó ti sọ yìí pé ìwọ tó bá fẹ́ tọ̀gá o láti jẹ́ at least a doctor or a justice. Wọ́n ní láti sọ fún yàn. Wọ́n ní fi ẹni tí ò kàwé níbi tí ọ̀làjú dé ní ìsìn. Wọ́n ò ní fi ẹni tí ò kàwé, wọ́n ò ní fi jẹ ọ̀gá náà. Ẹyẹ kan sọ tó tó fún wa. So but afẹ́ bẹ̀rẹ̀ ti jẹ́ pé àwọn ọmọ wa wọ́n máa kàwé. Ìkọ́túbà tí mo fẹ́ sọ eléyìí wà controversial but I'm going to say it. Aláti kára wa. Aláti wo iye ta jẹ́ l'Ògbómọ̀ṣọ́. Nítorí mo sọ yẹn. Nítorí Ìbàdàn wọ́n ti ń jẹ gọ́fúnà títí. Nítorí ní election àwọn ló pọ̀ jù. It's a game of numbers. So tí a bá fẹ́ máa jókòó ní ibi tí wọ́n ti ń make decision aláti pọ̀. Tí wọ́n bá mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ó deliver 500,000. Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún márùn-ún. Tọ́mọ̀ pa deliver yẹn àbá. Tọ́mọ̀ pé tó bá fẹ́ take any decision níbi wọ́n á sọ pé ẹbí àwọn ará Ògbómọ̀ṣọ́. So tí a bá fẹ́ wà ní table permanently ibi tí wọ́n ti ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ nílùú a ní láti kára wa. It's a task that must be done. Nítorí tá a bá ṣe yẹn ẹ̀yin lá máa bá wa adẹ̀kọ́ ni ẹni wájú ni wa o. Bọ̀ṣẹ́ rí ní ibi tí ìlú dé ní ìsìn àtòṣèlú dé ní ìsìn àlàyé òṣèlú la wà nọ́mbàsì ni o. A lè máa deliver 50,000 ká ní impact. So a máa kára wa o. Aláti kára wa before 2027. And eléyìí tí mo sọ yìí olú ẹ̀kí lọ́kọ́ sọ nítorí ìyẹn ló wà lọ́kàn mi dúró. Nítorí ìyẹn òun ni ìdàgbàsókè ṣe máa wá síbi. Even not only in state, in federal. Nítorí ìbò ta láti gbé jáde ó láti decide ẹni tó bá jẹ gómìnà ní Ọ̀yọ́ state. Òótọ́ ni mo sọ fún yín o. Ẹni ẹ wo 4 years of Akala, ẹ wo nǹkan tí Akala ṣe. I need another 8 years of another government. Òótọ́ ni mo sọ, ẹ jẹ́ kí ìgbà tá a bá bẹ̀rẹ̀ sí kára wa gbogbo yín náà lè máa gbọ́. Encourage àwọn ará ilé yìí kí wọ́n jẹ́ kí wọ́n lọ register. Nítorí a láti decide ẹni tó máa jẹ́ gọ́fúnà ní 2027. Òótọ́ ni mo sọ, a kò ní the support yìí.
And what we will want is, like I said, we have several committees. Ẹni tó bá mọ̀ pé òun máa ń wálé, òun máa ní time láti ṣiṣẹ́ nǹkan, ẹ fi orúkọ lẹ̀. Because ẹrù tá fẹ́ gbé yìí, ẹrù tó wúwo ni. Àjẹ́ rí ọ̀rọ̀ owó, nítorí owó ní tó kò bá sí around, everybody máa ní ẹni àjẹ́. We will need a lot of money. But Ọlọ́run ti bless ìyàwó ọmọ Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ti bless wa. Òun mo sọ pé àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ omi wọn sí 50. Àwọn 50 tí wọ́n gbé yìí or less than 50 yìí, wọ́n ti wá bí látijọ́ yìí o. Pé wọ́n ṣẹ̀ dé o. Màtá anybody ò bá wọn sọ̀rọ̀ omi. That's it. Kí ló fẹ́ ṣe? But ìgbà tá a bá wọn sọ, wọ́n ti dé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a fẹ́ ṣe nílùú yìí. Àjẹkẹ́ mọ̀. Sókè yìí náà lè dìde. Kí gbogbo wa ká lè wò ní ẹ̀yìn ọ̀la wípé tá a bá wò á wò pé Ọlọ́run ọba ò ṣe pé ó jẹ́ kí n wà nínú àwọn tí wọ́n ṣe ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́. Mo fẹ́ ká rí nìyẹn o. Ṣé ní gbogbo owó yìí kò ń ṣe owó tó pọ̀ jù? Ṣé ní ìkàyè kò dọ́gba? Ẹlòmíì àgbé mílíọ̀nù lẹ̀, ẹlòmíì 1,000 ló máa gbé lọ. But àwọn òyìnbó máa ń sọ ọ̀kan little drops of water make the ocean. Díẹ̀díẹ̀ náà ni tí ilé ìdá tó ń dá bẹ́ẹ̀ ni. Orú àwọn hospital wa Ògbómọ̀ṣọ́. Ó lé Ògbómọ̀ṣọ́ yàtọ̀ sí Èkó, Lagos nìkan ló ní 2 teaching hospital. Mo lè sọ fún àwọn director wọn wípé kí ni wọ́n mọ hospital yìí fún, wọn ò lè sọ. General hospital ní ìdẹ̀ lè máa gbé orúkọ teaching hospital sórí nítorí for teaching hospital tó bá jẹ́ pé ẹ̀yin méjèèjì yẹn lásán ẹ̀ ń function, the economy of this town will change. Nítorí nǹkan méjì láàrin gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí náà, èèyàn láti jẹun, and whether people like it or not, some people will be sick. Kò sí káláìsàn máa wà láàrin wọn. So wọ́n á sọ fún wọn pé tí aláìsàn kan bá wá tó gbé wá láti outside, kò sí aláìsàn tó máa dá wá, family member kan bá wá. Tí family member kan yẹn tó bá wà lóòtẹ́ẹ̀lì, ẹni tó lóòtẹ́ẹ̀lì ti gbé kòwó, tó bá jẹ rice, ẹni tó ń ta rice ní market ti lè, tó bá fi ọbẹ̀ sí onítòmátì aláta oníyọ̀ alálùbọ́sà ní kí wọ́n ti tà. That simple economy níbi tí máa ń lówó lò yẹn. Ẹni imagine tí a tó bá ń gbé 10,000 wá a year, 5,000 to each of those hospitals. Ẹni imagine ẹni tó wà ní market akọni tó wù ṣàǹtà kò ní mọ̀ pé aláìsàn tí wọ́n gbé wá. Òun ló jẹ́ pé owó oníyọ̀ máa wò pé báàgì ìgbà mo sì já báàgì lọ tó ti tán. Onímọ̀ pé aláìsàn tí wọ́n gbé wá òun ló jẹ́ kí ìlọ owó ta. Àwa ní méjì of that kind of things. Ẹ̀mọ̀ tí mo fi sọ yé fún yín, Ọlọ́run bless Ògbómọ̀ṣọ́ yàtọ̀. Ní gbọ́ nǹkan tó máa dójú tì ní tẹ́ẹ̀fì yín lè sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni yín. Wọ́n ò ní fi bíbu yín. Ìyẹn ò ní ṣẹlẹ̀. Justice, fairness and equity will always be my watchword. Whether o jẹ́ Mùsùlùmí, o jẹ́ Kristẹni, o jẹ́ oníṣẹ̀ṣe, kò mátà bàbá ni gbogbo jẹ́ fún everybody. Gbogbo nǹkan tó sọ fún yín tẹ́lẹ̀ pé àyíká nǹkan ṣebí iṣẹ́ kò yẹ kí níṣẹ́ kí tó débì mi. Iṣẹ́ tí mò ń ṣe nìyẹn ò jẹ́ iṣẹ́ ìwọ̀. Àbí ìwọ̀ ni. Ṣé ọkọ̀
ẹ fẹ́ ọba tó máa tọ́jú yín ni ọba tó máa mú ìdàgbàsókè wá. You understand? Ẹ jẹ́ sọ fún yín kò yẹ kí ẹ fi ọba tí ò bá níṣẹ́ gan jọba. Nítorí somebody who has not been anywhere cannot take you somewhere. Kò lè gbé yín anywhere. But àlùfáà ni wọ́n ń sọ ipe mo jẹ́ àlùfáà dẹ̀ ní ojú àlùfáà mi ò tì í. But businessman ni mí wọ́n sọ yẹn ni. I'm chairman of at least 5 big companies. Wọ́n sọ yẹn ẹnu àlùfáà ni wọ́n kàn sọ. Mo ní ọ́fíìsì lẹ́kọ̀ọ́ tí ò ń ṣe church. Tó yẹ pé mo ní àwọn òṣìṣẹ́ tí mò ń sanwó fún. Bọ̀ wọ́n sọ yẹn. Àwọn oníbàjẹ́ ló bọ́ ìbàjẹ́ ènìyàn kò bá sí ọdún àdúrà. Ọlọ́run rí mi àṣàlùfáà tó ti sọ pé kí n wá jọba. Tó bá fẹ́ kí n kọ̀sínú inú iṣẹ́ àlùfáà ṣáájú mi kúrò lẹ́nu. Ọlọ́run dẹ̀ mọ nǹkan tí ọba ń jẹ wípé every ìlú ló ní Christian ló ní Muslim ló ní oníṣẹ̀ṣe. So èmi tí mo dey accept láti wá ṣe yẹn ó mì pé mo ti accept pé those 3 religions will operate without any favoritism. Ìgbàgbọ́ gbogbo wa ọkàn wa ló wà. Ọkàn wa ni ìgbàgbọ́. It's not pé o lọ sí church. Mo ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀jọ́ mi tó yẹ kí wọ́n ń bú mi tí wọ́n like mi. Kámbọ̀ torí ẹni tí ò ń sọmọ ọjọ́ mi. So mo ti rí pé ìgbàgbọ́ anybody ọkàn wọn ni. Mi ò dẹ̀ tí ìgbàgbọ́ mi sí ojú anybody. Mo ń lọ church o, but mi ò tí ìgbàgbọ́ mi sí ojú anybody. Kẹ́nìbọ̀dì má ti ìgbàgbọ́ tiẹ̀ náà sí ojú mi. Kẹ́nìbọ̀dì ṣe ìgbàgbọ́ tiwọn. Ló bá ṣe rí ló bá ṣe wọ́n. Kẹ́nìbọ̀dì ṣe tiwọn. You understand? Láwọn tí máa ń sọ church ṣàdúrà ń ṣàní. Bẹ́ẹ̀ni, ṣe tèmi kò sí wàhálà. Ṣé nǹkan tí mo sọ yẹ yín? Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀sìn pín wa o. Ẹ má jẹ́ kí anybody fi ẹ̀sìn pín wa o. So ẹ má jẹ́ kí anybody sọ pé mi ò fẹ́ràn Mùsùlùmí o. Màmá, ẹni tí bàbá mi jáde lára ẹ̀ ìmàlẹ́ Mùsùlùmí ni. Kò sí nǹkan tó kàn mí o. Òótọ́ ni mo sọ fún yín lórí. Everybody is the same to me. Everybody who is from this town is the same to me.